ló kó bí wa ló fẹ́ everything wa tí wọ́n fẹ́ wo àkọsẹ̀jáyé wa. Wọ́n ti mọ̀ pé ní mi máa jọba láti ìgbà tó ti bí ní primary 1. Wọ́n ti ń pè lọ́ba lọ́la òde ìjọba náà. Ọmọ tó bí 5 bẹ́ẹ̀. Ẹsẹ̀ ìtayé ti sọ bẹ́ẹ̀. Mo rí tó 5 bẹ́ẹ̀. Ṣé báwo lẹ ṣe believe pé owó ni gbogbo ẹ̀? So that's the problem. Ìjẹ̀bú ò ní gba rẹ́kẹrẹ́kẹ́. Ìjẹ̀bú máa tún dìde. Lórí àwọn tó wà mẹ́, I knew my big father. One on one. Kì í ṣe mímọ̀ ṣe. Kì í ṣe agbára anybody. Kì í ṣe agbára kò sí nǹkan tí owó lè ṣe ní. Ọmọye tí Ìjẹ̀bú ń pa ní ojúde ọba rí. Lẹ́nìkan ṣe máa ń lẹ́nìkan gbówó wọ̀. Owó yẹn máa rùn kò ní ìkọ̀ṣẹ́. The original ọba ló máa jẹ́ for next month. Next month? Yes. Torí wọn ò ní yanjú ẹ̀ lọ. September yìí ló yẹ kí wọn ò ní lè yanjú ẹ̀. Tó bá kàn yanjú ẹ̀, wọ́n sì fẹ́ tó padà sọ́dọ̀ Ifá. Àwọn ló fẹ́ drámáìtì. Kò sí federal might kankan bẹ̀ náà. Kò sí federal nílùú Tinubu. Kò tiẹ̀ lé wọ́ bẹ̀. Mo rò pé ó fẹ́ dárúkọ Wàsíù ló fẹ́ dárúkọ ẹ̀ pẹ̀lú mo bó ṣe fẹ́ sọ. Àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà kò tó náà. Ó ní oyè tó ń fún oyè tí ò jọ pé ẹni tó bọ́ ọmọ ọ̀dọ̀ tó bá gbọ́ ẹrù ìyàwó ẹ̀ lọ sọ́sibítù pàtó lọ bímọ kò pẹ̀lẹ́ tó máa kọ́ kíìsì ọmọ yẹn bíkọ́ sẹ́nu ẹ̀rùn. So but tó bá bímọ ẹ̀ tó bá ti gbélé ìyá ẹ̀ láyà tí ọkùnrin dáàlì ọmọ wa ti dé akíìsì ẹ̀bọ̀t kò kàn ọmọ ọ̀dọ̀ tó fún mi kaná tó ń sáré káàkiri àti dráìvà. So ọ̀rọ̀ oyè ọba Ìjẹ̀bú Òde mo ti sọ fún ìtìpẹ́ kò kàn wá sí o. Kò lè débẹ̀. Ó lè kọrin tó bá yan ọba tán o. Ó lọ kọrin bẹ́ẹ̀. Kò kọrin kan lẹ̀ lówó o. Kò sí wàhálà. Torí mi ò mọ bí tẹ́ gbàdé bí but ṣe rí ayé ò le. Wàsíù ó ti mọ ìgbà tí plane ò ti bẹ lórí ìdànù lọ́jọ́ yẹn ọpẹ́ ló yẹ kó máa ṣe káàkiri orí ìjọ kò yẹ kó try àti sọ pé òun wá alókàn kéjèrú eléyìí Tinubu ló sọ yẹn ìwọ pápá bá tiẹ̀ lọ sí ìyẹ̀wò lónìí wọn lókàn ẹgbẹ́ náà máa fi lé ẹ̀dánù yẹ́nì kó tẹ̀mí sọ ìbílẹ̀ òtí ẹ̀ ní débẹ̀ sá. máa tẹ̀ fẹ́ lu ẹ̀ṣẹ̀ léṣe nígbà tó gbólagbolé tiẹ̀ sọ ọmọdé mi try láti sọ kò sí kò tó máa mi Ìjẹ̀bú wọ́n máa get the original well read well polished and by kado ṣe 30 years anniversary I ma get it October 7 kado every 30 years. Torí wọ́n ní kí wọ́n tó lè yàn pé tó ẹ̀ta amúkalẹ̀ gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ rèé o gómìnà náà máa fọwọ́ sí. Kì í ṣe gómìnà fọwọ́ sí gómìnà ò lè fọwọ́ lókàn máa sáìn ní ẹ̀mí àti ní Department of Chieftaincy Affairs wà ní local government so ní wọ́n má dẹ̀ mú wá kàn pé déwájú wa dẹ̀ sáìn kí ló kan gọ́vùnà pẹ̀lú. Kí gọ́vùnà má tọwọ́ bọ̀ ọ́. Gọ́vùnà kì í ṣe fà eléyìí tí Mákindé ṣe Mákindé ti ó ti lu gbàgìrì ayé ń bẹ̀ Mákindé ti regret bọ́ọ̀yì tó rò pé òun gbé sápò ti yọrí jáde bọ́ọ̀yì ti ṣe hàwùhàwù kiri ajá ti ń gbó nígbà tó pa bàbá ọba tó pa gbogbo òkú kó pa yèyé ọba láńdúródè yìí sì ó tún gbórí ti Aláàfin àwọn méjèèjì kan bọ́ọ̀lẹ̀ kan ju ẹ̀ṣẹ́ fúnra wọn káwò ó ká lè kọ́ ọ́lẹ̀ lásìkò tiwọn ṣe báwọn Tinubu ló mú ọ̀ ní wá Mákindé ló mú àwọn èèyàn wọn ní ìjàkà máa wòrán ọmọ Adéròmú fi gbogbo ẹlẹ́bọ̀ yìí wọ́n ní kò ládé tí ó tó fẹ́ sọ̀rọ̀ Adéròmú Adéríjì tágbélẹ̀ rí ṣẹ́rí kan tèmi sọ kí ló tún. ilẹ̀ Yorùbá ò ní dàrú. Mo sọ fún ẹ pé Nàìjíríà ò ní problem ilẹ̀ Yorùbá ò ní problem ọmọ tó máa jẹ gọ́ọ̀fùnà ní 2070 ó lè jẹ́ pé wọ́n ṣẹ̀fẹ́ bí ìyá ẹ̀ Ọlọ́run ló ní gbogbo àkóso nǹkan èèyàn kan tí wọ́n bọ̀ ni ààyè ò sí fún ní ìgbéraga níwájú Ọlọ́run and when you look at Daniel 4 from verse 25 down Nebuchadnezzar tó sọ pé kò sí irú òun Olúwa yọ ìkan jáde mọ́ nípa ọ̀bẹ ẹranko jẹun áńgẹ́lì ṣì ń bọ̀ kò sẹ́ni tó lè balẹ̀ Yorùbá jẹ́ àánú àwọn Kwara kan ṣe mí ni àánú wọn ṣe mí dọ̀là mọ́ sunkún lóròrù ni o I don't like it. Lórí ọ̀rọ̀ Kwara. Ẹ sà kí wọ́n lé ẹ kúrò ńlé wọ́n máa lé wọn wọgbó lọ. Àdúgbò mi ni. Nítorí pé mineral resources wọ́n fẹ́ lọ wà ń bẹ̀ kí ṣe pé wọ́n ní ìdìbẹ̀ náà káwọn Chinese wọ̀nyẹn tó dé wọn láti lé yín kúrò náà torí ẹ yóò jó
nǹkan tẹ̀lé jù lẹ́gbẹ̀ẹ́ táwọn èèyàn máa fọ́jú ó yẹ ká ti kó jáde kò yẹ kó tiẹ̀ rí anybody nílùú yẹn ní Kwara nílùú ìyá mi oyin náà fi ń bá jarú ìjà yẹn wọ́n máa gbóyin yẹn wọ́n máa ṣètùtù yẹn láàrin ìlú wọ́n dẹ̀ fún yin mẹ́rin lẹ̀ ẹ̀sà I'm of strange blood tó wà láàrin àgbẹ̀ yẹn wọ́n dẹ̀ pa wọ́n tó yẹn wọ́n máa ń rán oyin síyàn tó máa mọ mọ́yàn lódìdí lẹ́kí lọ́jà àwọn Kwara ṣe ìdúgùdù náà kàn bá kiri tó ga inú lẹ̀ fún airport tuntun ṣùgbọ́n tó bá wà láyé ló máa lo airport tuntun wọ́n wò kúra wọn ò ní lọ́kìrì Kwara ò ní lọ́kìrì ṣe ni wọ́n gbé mú sókè bí ajá tó já sí erosion track ní lákòmọjọ ẹ̀rí àti Sàràkí fi jẹun títí ó fi kúrò mẹ́ àti ìdílé ẹ̀ then àwọn gómìnà wọ̀nyí tó wá dé ìsìn àwọn ọwọ́ òtórí àwọn tí ò mọ ìyà tó jẹ́ èèyàn gbọ́n ṣe lè gbà yán lẹ̀ ẹ̀sà wàhálà yẹn ti pọ̀ jù ń para. ọ̀rọ̀ yẹn ń kọ́ ẹ náà lóbinú gidi.